Káàjẹ́ láti ṣe. Ọmọ gbé. Àwọn èké níjọ́ máa ṣe o. Ọ̀ṣẹ̀, ìyóò pàdé ẹ̀ báyìí. Wàá jọ ọ̀gbẹ́ náà. Ọ̀ṣẹ̀. Mo bí àwọn tọ̀tà mi sí ni. Ọ̀ṣẹ̀ kàbọ̀ kìí náà. Yọ̀wọ̀. Emi karita ma emi no mumere ne. Idami agwagu wede na ba na ari na eme gi jede. Yo. Yo. Egeri e mi ate ge dugbo we leja. Ina mi ji made. Ona ya ta ma na gwe. Ye ge ma no ro de pia. Kwe e gwa to gwa bule. Eso awe keke. Ena we do ta ma we. I need body on a good leg, no butter one with your phone. Would I not any elgoma? Oh, yeah, Mary. No, de Namana. Eh, me got you do bunny. Oh, do bunny me lap with I not reckon I will not your ear. Eh, lap with her. You're up on book. Fine, I'm a nanny, I didn't give you any higher. Eh, ever to arrive in over this, not a good area. Yeah, my loud. Wọ́n ẹ̀rẹ́ madu ìjìnà tẹ́kùn sí lẹ́gà gbogbo ni ẹ̀yíkú fìgà ẹ̀ náyà mi ẹgbẹ́gbẹ́ mara ẹ̀sẹ̀ kàkẹ́ ẹni àti wọ́n náà tẹ́ ẹgbẹ́ máa gbàgbé bàtọ́ ní bàtọ́ náà rí ẹ bí wọ́n ní. Kí ni àyàn ìkìlá ẹ̀ yíyá tẹ̀ gbẹ̀rẹ̀ yìí fà. Àyà búlẹ̀. Gbóná pàbùdọ́ ní gbóná gbó ẹ̀mí náà búlù kẹ́dẹ̀rẹ̀ àdé. Wọ́n ẹ̀rì mi wẹ̀ mẹ́yìn mẹ́sì ìrìnà wẹ̀ gbèrè lọ bólú kọ́ mẹ́wọ̀n ẹ̀rì mi. Mẹ́yìn ẹ̀ ti ara bú ẹ̀ ara hàn wọ́n. Ẹ̀mí ọpẹ́ mi bẹ́ẹ̀ ìwọ́jú. Bẹ́ẹ̀ni ọ̀ṣẹ́ náà àgbàlùyé kàbí ọba gbé nálẹ́ àgbé. Àti àwọn àti ìgbé ni nígbà ní náwó kẹ̀kẹ́ yìí wọ àrẹ́rẹ́ ọ. Ẹ má èmi náà yíkó gbé yíkó ọ̀bẹ kíyàn àbí ẹ̀rí ọ̀nà. Àgbàlùyé kàbí ọba gbé ní agbọ́n wọn bùlẹ̀ alẹ́ àgbé rà. Ẹ̀mí náà yíkó jẹ́ yíkó kẹ̀. Wọ́n wá sí nàgbàrú gbọ́gbọ́n ni ẹ̀ náà wọ́n àrí ọ̀gẹ̀nẹ́ fìyà. Wọ́n ní ọ̀pá mẹ́bẹ́ẹ̀lì wọ́. Ọ̀nìyàn ọ̀ríanẹ́. Ona no mais de nem mais de deve ir para cá, só nia. Na minha na mão da no que. Ana pa me mi o deve no canal. O deve o se vi. E vai. Tá com ele no do. So e pari no. Ma we wa gbon no de na we wo wa ko fe ya viveka. Nye ya nwene. E na we e o. Iduna gele ja be ka we egele ro. Na we ma river. E gero na ke ya viveka. Mala chinwe na siye kai ni mata baba ri o kai baba ma na we wa nile do myewe ri o kai ma kian ba ko baba ri go ni ma ena me ka no ene na me ka adama gwe amade ifie pa na awari gbiwe na me like e ma ri ba gbogbo ekero ne na kin gbogbo wa Ma ka o de ma ya de na iwo. Ni go ni me kin ari enu wa nu wa ya ri gbogbo. Ai wa ya mo ni wie ka mo wie o sa na ya mo ni job. Yi wa ya mo ni job ni a. Baba o wie o sa nu mo arigbo e o ma le bisi mo ya e. O ma le bisi. Me ma me bisi no le. Saro o se yi. O wie o sa we. Baba ma jo ya nwene. O wa no we wo. Oni e mo saro kun me kun na lo se yi. Baba eri wo ni mewo gi mewo eri wo me ma wo saro aja nwena Me ho gugwe no ro. We ri ba gbogbo. Baba ma di wo ijere wa o le ba gi ma gbogbo ma ri ba yi. Wa gwale ki ono wa su fun wa yo wa po. Wa lo ba o mesuru tu fun yo wa po. De wa hin ya so ni wona ko. Baba we na Wa we na. akwe Akwe wa na. Ma akwe ma. wo pa akwe ma pa na. Oma wa una wa yi o wa buju enu wa me go kere ye po o so ya do Bo ri ona baba. so gba ya do ababu wa una na o okay wa te wa lo pi apa wa ri gbo ya lo bi e Baba nu we na bo ma di ugbo re jo. O ma make ma won. O ma baba ma nwena. Baba ma nwena. agode baba una o eru wa lo pi wa ri gbo ya ri e o ma gun e do ko yo no Baba my can win. me tu wa ka na je Ma be baba ma hon
Ẹgbẹ́. Mọ bàbá. O máa ká ní ibùyẹ. Ẹ̀jẹ̀ àgẹ́ká mi jẹ́. Dọ́mọ̀. Bàbá lóró. O sọ̀rọ̀ wá fi ìwé wá sẹ̀gbẹ́ yìí. Wá fi ìwé wá sẹ̀gbẹ́ yìí. O sì ní ìwé náà pa gẹ̀lẹ̀ ẹ̀ gbó sàrọ̀. Ẹ mọ̀ bí ọ. Why no ga no ya ti me ba ya ri ko wa na ko àwọn ni wa fere le ma dori e o ma o fe tún agbe be tún agbe o wa yun we ni o ye na mi wo ni o wa ni o ma o wa fa ma go we gbon be ma o se PJ yo ni ages ebe sote ta we o pa no we erugbe egbe no wu egbe do ragbo mo age wana mo ri ge bai mo ri ge oge no ke idobe ikebe dukmo egbe ku dozi ge miti ku ni mazebevo mo pa no ya nera ogu yeme utezi ona se ibote eboti ro ruda ima ebe ni ekeni na migo ni ari no mi menu ya zige school bege so for panu me ma oni we wina you ni a nurse e ma oni ve swe with auxiliary nurse you ni jene school re e pe wa begi wa swe with auxiliary nurse wa auxiliary ni Mọ́mì. Ọ̀rẹ́ jẹ́. amadi ko yo wa ke gbe da fana eno vet wa se na Ẹni kiri bú mi. correct Ibo wọ́n yẹ na. ko yo Wọ́n sún wọn wọ́n wá sùkọ́ wa. no mo ma ze Nori akin wọlé mọ́mì. Nori akin èmi yà work. ti o sa lo bo Wọ́n. ti o sa lo bo o ije bo Westman èjì rò gbẹ́nà. ayo ma ze we o ni ari school ka kisa yari lo ya Èmi náà máa ní èjì èmi yà work ìbọn. Lẹ́ni yomi wá ìmúlẹ̀ náà jẹ́. Kọ́mọ mi. yo jaji yo no mure no ma no Mọ́mì ọmọ wa ní dèmi kiri mo bọ̀ wẹ́. Wọ́n ní dèmi sí. e no ni Igo wa no ní package sọ̀rọ̀ wa zẹ̀gẹ̀rọ̀ àní nídìí lóṣù. Wọ́n sì gé àwọn mọ́mì náà má wà nù ọmọ nù. ye wo fi oba mi da ma mi e wete mi da de kini ko no But then you go for luckily say 50, but in 25 you work. Go to buy anyone we really go to the man. Go to wait 10, 20 we really e no le ba ni me mo bo me go be ri obo te ya gwale te ri enu agwale te ri enu e o ma onu ta ma mi no ayi go na. Worry mommy, emi ya fata work or is set no. You but don't worry. e dia me ya fi we for one na na go mana te we ayi go na Mommy worry. More on me have to fail or work in it or set or show mass man. Sava no no ma no de gba we so gba ni ara ma duguta Me run a package back package now. Go work. Mama yo we aba we pa na but to takede Ele que na dia we meje me ti wa to ta ko pa mi lori. O so la ni pi ari mi gbaji ani pi yes. if it dey you ko gba te we ni aka lo pare na ye Mo me worry. Ya re ya ka ni we wa pon pa to so mi. Ya mo pa every video ya mo pa. ama ama pa ko to Ama later o. ka lo ma o brother now we even marry this oje ropa uri oje no pa ya me Owe mo mi gwa lo. Owe je ni. okay me I worry, I will see you. enu aya na brother 100 naira me ba brother 50 naira me ba ije otun na eri go no ma Ari no ma. o wa do anego ya e kamera me be to pa eru aira gi mas era no ko e bibi oti me be ra de no mas o pa e ba a pa no ga ni pe era me ti Okay. Motirwa. Anything about here where was our dinner? Or dike. Where was dike? yeah Where said where dike ni?
Emma Boya Unity. Yeah. Where they can Maria Zero, no, that's what good. Working on you. No, I went and where wouldn't quality good me. I have to give it to Salon, maybe about me, with me. You are one I covered me. Understand. You will may go. You go up by the one. You go up by the one, and you may go. That you don't put that the working guy. Yeah, you can't hear. You had the limit where you want. And okay, yes, you get school name. For my fault. Don't want to live I have you. I can't do it. When not die, that one. You had the live you want. Working guy, any guy in Bush and who let me. Working. Why I deliver you? What am I for? Yeah, deliver you. No carry as you get school near. But you get near the go. Even if you carry yourself, you are here. You go where you are alone. You give yourself if you go. Come on, like I said, go. You go. Okay. We are deliver you. What? We are deliver. Mammy, what time? I go up. What they cannot. But anyway, no, they are do 1 hour. They keep going. I'm gonna pay a few. Because when I say you told they do me what you know. When you can now, what do I feel? You want to have beggar, he calculated okay, I feel you couldn't. Again, I feel I want to I feel like quiet, again, I feel because they are living. And I will not go out, Papa. But look if I wear who's the school fees in the Canada. Like I don't know, government school. Money, my government school is free, no? In a government school, a government have been a young girl in here. My day bad, the bad, I said, West school. Yeah, but Via Video, I said, West school, you wake government, I'll be via West school. Okay, now, when school government has a school fees, uniform, a baby, then nowhere. No, it's a holy mania. They are Nigeria. When I bring it up, you up by the one of you. I understand, though. In fact, a mother don't understand. Because we have what over when I hopefully may go. It does get school, when you made the go nowhere. Oh, I can't you go when I call you one. Ah? You said, you said, go. People like you don't grow window. Was it funny? Was it funny? That's very good. That is very good. Most of what you do when you have more. Always saying, I ask Zigo, Zigo million now. 8 weeks are you near? Oma, you take out the 10, you 5 in the one. Amen. You gone away at Bazil meeting when they are dog walking on his area. In a jukbo. Amen. Okay, what they meet you nowhere. No, Nea. Would that make better? I am me having you go so your peer you go. Who pocket the bag where you go. About what it be? So they go near it's a colleague. Oh, I'm sure. I will. No power in men, and marvel, men, a boy, I find yourself, men, I guess, and so I can't really say that. But maybe when this guy's back a red bull, or I can't boy. Who will go to Aria may ask the meeting, but one way I had the criminal I have for one. Or one who bleach him man, or one who bleach him man, why that? Why down bleach him out who said over I take a way to that bleaching? No, I shall. Here we are. Come on, we feel. Come on, we feel. Come on, we feel. Come on, we feel. One feel. Oh, we are enough feel, so one. You like you now. Agmona, not today.
Egi na para gbona. Ah. Egero we no ra wa lu na. Adia we na rewe ma. Owi awu ekekwa. Ada ro titrowe. Eti. See, Agbona it's good. You know your right from your left. Omare kenurie at this ume kenuke day. Must know one of the two. Life is sweet. One ago, Agbona Arere. Do ago, you they look like say man no Agbona. Don't you go me, don't you go me, you go me. You go me, go ni aye go una afio boy una vieya. That's one problem with how you put am now. Why when one? You go me. What go let me go there now. It's time I went. See. Àwọn náà kò náà máa dòwe kà máa ní àwọn. Ẹ̀gẹ̀ yá dọ́ọ̀rọ̀ mi díẹ̀ nàná mà. Ìyàrí wọ́n tó yà tẹ̀lé bí ìwé èmi dẹ́ ní yà ọ̀mọ́ à. Bí kò mẹ́mi tà máa wẹ̀. Wílò òye náà ni àyẹ́. Ọjọ́ ìwé náà gbéra ẹ̀wò náà ni à. Ọ̀sùn òṣùwẹ̀ náà gbéra ọ̀dọ̀ wá gbẹ. Òpè ọba wọn sọ pápátá ìwé ìjànà. Ìgbọ́ bẹ́ẹ̀ pápátá mọ̀ ẹ́. Bẹ́ẹ̀ ẹ̀rọ ìbọ̀jọ̀ pọ̀. Mari go me ulawa na ari e go na na. Wait time anwe. Always you are a grateful woman. So yeah, to leave my side. See. Àwọn ọ̀rọ̀ ọ̀kùnrin náà máa tó bọ́ ọ́n tẹ̀ ní ara. Everybody when you know now wà tó bọ́ ọ́n tẹ̀. Ìbára ní ìbọn kàwé because ìgbà ní ìbọn yẹn. O kàrà ìgbà lọ ń gúrí kọ́ ọ̀rẹ́. Ìgbà lọ. Ṣé bàbá? Tẹ̀lé ayé. Tàwa tàbẹ̀rù pálọ̀ ní gómìnà. Wọ́n tàbẹ̀ lórí gómìnà. Ayé yóò wà gómìnà kò yára ẹ̀yọ̀ máa. Bí ẹ̀wọ̀rẹ́. Ẹ̀bí àyè pẹ́lú ní gómìnà. Yàtà mi ẹ̀nà lórí gómìnà. Yàtà máa. Ìmàmú kọ́ ni máa ń yẹ ẹ̀yọ̀ ọ̀hún. Leave my connection, leave my side. No one can put that in my get that boy where we cannot go out with you someone. Baba, yes. Baba, who may feel where the air? Don't you quit that where I don't know Baba. I don't know Baba. You don't hear my mama or your mama or Laowa. Your mama or just conclude. For that way. Idogwegwa. If you don't say not a dog wegwa, when I want to hear German, a Korean and major. Also, where you have been now? Mama Egbin ni ma do ono na o se no ka gbera ru de mi na wa me o me e je me lori o Oni se mo ri o so to ngun egun. Right. Working come on me. Igo ni kian be ugbiga yi. Ina ari eyin. Igidi eyin awa me na ari e bo na adugo ni bi. E si ene de ni ajo ma ono ri eme. Ihu se bo se domego ri ina ari e captain oru e odu ave odu amogwie. Ina ya we e sevi. Aba me se ba no ori wo igbogbe o ya zo ni go ni laja. Edi abo ya zo ni go ni laja to so ne ya laja for ori e ya fo. Mere ni ake ebe mo e. Egun me ri o tori e okun. Igo ni ma mo e yo ohun. Ona me ha mo we. Ha? Na do ya mi ege enigo e o gi se zo no wa da fo mo wa. Ika ma odero. Ina go mi ya zo susu.
O ya deba susu. E vie wo hiu. O deba. O wa susu. Dogi be le kele no ri wa. O be ko ye da o ko be do. Ri ka ma we dere. Eri wa je we. Oni na deba susu me adeba susu me amigo a. E ma wa se go susu ya du yan emu. Ibe le bo gwa be ya deba na be do me go mu. Bo agba mi go ri eme. Ire utoto. Se ma na deba. Utoto ge gbe e du emu. We ma wonu we si go na. Eri aya si ga go yo ko agba ni go we mu. E du emu. O da we ga si go ni ni a. E we na mo fu le wu yan. E ki arigo yo ta mi o na arigo yo ta mi o. Me ma na do me wa woda fo we gbo na degbe. O se na wonu ya zo susu. We ya zo na zo susu ni bi e bu ni ke ya na zo ni. Upo agba mo go o ye gedegbe. Ha? Je ni we gwa ta na yin o. O ma na ri go me ya va mu. Ita mo we ne. Wo me yon re. E lo ka o me. O se be ri o. O ba se wo ba so ma bo. E ku mi ri o to ri eku. Ya iwe. Ira e. Mo jade da no mo do a. Ya iwe. Wọ́n ẹ̀rọ dà fún ẹ kò bọ́ ẹbí bínú ẹkùn tòbò ẹkùn ọ̀ ẹjú gbó ẹjọ́ gò báwo ènìyàn léwu náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tuntun ní gbèrà wà sọ wá ọtí ẹ̀gì ni ẹnu yà gbọ́ ẹ̀kan nìyẹn ìwé ìdòfẹ́ náà wọ́n yíyan lè sùn ẹ̀ lẹ́ wọ́n ẹ̀wì dọ̀gọ̀ náà wà ó sọ wá ti ẹ̀gùn rẹ̀ wí ìhó ni yíyan ẹ̀ lẹ́ka gbọ́ ẹ̀gùn à wọ́n dá wọ́n sẹ́tì agbógbó lẹ́kùn náà wà tálúgbó. Wọ́n jẹ́ gbogbo lọ́kùnrin wà tálúgbó tá máa rí tiẹ̀ yìí. Ọ̀rígó ni ẹ̀ẹ́bẹ̀ yagbé ni ẹ̀yà lè bá ẹ̀ nà bọ́ ọ̀ọ́ bèbè mi àgbọ̀n náà yà ẹ̀wù ọgọ́ ọ̀wọ́n kẹ̀kẹ́ ẹ̀ sí ni ọgọ́jọ́gọ́ rẹ̀ bàbí báyìí ò dọ́ ẹ̀wọ̀ yá máa kà é. Wọ́n ní ó pa mi wá wọ́n ní ó pa ọwà dì mí wúwẹ́ yìí ọwà dà mí rọ ọmọ wẹ̀rárí wà wẹ̀rárí sọ wá ìkẹ̀kẹ́ lè gàrí fún ẹ̀ lè nìyà ó ká máa rí tiẹ̀ ọ̀rá rẹ̀ kọ́ ọmọ o. Ẹ̀rọ tí èrò sàrọ̀ náà ẹ̀ owó ọkùnrin rẹ̀ yóò tọ́ ẹ̀yọ́ yìí hùn ukwu gèvà ọ̀bọ evb ẹ̀yọ́gbó ẹ̀yọ́gó náà ẹ̀kùn rẹ̀ ọ̀rẹ́ yá di kankan wọ́n náà yọ wọ́n bóde. Èmi ti kú ẹ̀wò. Ọ̀rẹ́ náà ni à. Ẹ̀yìn ìṣó kéde. Ìyá ikú ẹ̀wò yìí a máa yá gbàdùn mi ti ni. Náà mà yá dúró mi ti kú ẹ̀wò náà mà yá kí ya. Màmá mi wẹ̀ wá. Ìyá rẹ̀ bá òwe àyíjó. Ẹ bá ní ìyá àjẹ ìmájẹ́ ìrọ̀pá. Èmi tí mi mẹjọ ẹwẹ káàrí wa pẹ má bẹgì mẹ. Ìyá dédé wẹ́ kèrèjì èmi ti kú ẹ̀bù yóò kó ọgbẹ́ má kí ikú pọ̀ rẹ̀ bá mẹ má bẹ́ẹ̀ hù wẹ̀bá ẹ má mìíràn wẹ̀bá. Wọ́n ká máa èmi tí ní àtọ̀ ẹ̀wọ̀n náà. Ok ìwé fún mi wẹ́dà wẹ ọjọ́ wẹ́ẹ́ wẹ́ kèmítí náà rí dó ẹ̀wọ̀n náà tọ́ ọ̀hún yẹn ó ní àárọ̀ pa òsùn ní kí wọ́n tó àrí foundation náà. Mẹ̀gá àárẹ̀ mi tí ó kú ẹ̀wọ̀n wà dó ní mẹ má mi wẹ̀wá. Abdul Mayo Wokime. Làwọn náà rẹ̀. Yóò sàrọ̀ káàkiri ló. Ìmájẹ́ ìrọ̀pá náà rẹ̀ èmi tí kú ẹ̀wò jo ìmẹ̀lú lẹ́jú ọgbà náà tó gẹ́gẹ́ rẹ̀ pìyà ní yàrá àbẹ̀ká ní gbogbo. Ọdún yóò sàrọ̀. Mi kún náà pọ̀ ìgbésẹ̀ rẹ̀ ayé. Akaka omi ó pìyàwó náà máa sẹ̀rẹ̀ náà ìwé òun náà ìgbó agímakínú rí ìwé náà pọ̀ ìgbésẹ̀ rẹ̀ ayé. Náà mi ẹ̀ mú ọgbà ayọ̀mẹ̀gbẹ́ o náà mi ẹ̀ mú ọgbà ayọ̀mẹ̀gbẹ́ táwọn àwọn ẹ̀ ìmájẹ́ ìrọ̀pá. Èmi tí kú ẹ̀bò jó ẹ mọ wá yọ̀ gbé. Renugbe ya dini ri awa ya bon re luwe de. Awa bon re luwe se wana. Because èmi tí ni mejo me ma mi we wa ni. The when I we wa ni mejo and you are just coming. We no re we ra. Ibe ni bie. Bo ma re mi tí ni wa to tajibo. De ko to tajibo. Umi pe ni wa we ba. E ba ni oni we la de. Ija gbe ituta. Second amota don ta ke. Re mi no wa we ra won la igwa. Sẹ́mi àyè sẹ́mi àyè ẹni tí bẹ jòbù ẹ náà
ije mi ti owe mi ti kwebo yi give ejo ge agidi yen ni ebe ya ge ikwebo me ma Yeah, we know how you go ra. awa me te ni jo imagine ro pa oteme ije mi ti kwebo epa awa megun ga are ba won ni o ma jo igire ni awe imeteke mejo we bi ajo every day I am Lawyer. Otwara here bro, we want to go there to wa. Ibigiri okwo ebe no a. Ini ya pano je. Ipadom. Ije o. Be egbere. Na only fight. Do what we now misunderstanding why me no talk. Wa koge afio gbe you are. Kai wo. The maja is not trying to keep where you are. You don't move go you. Okay. Now they me now go you what that. Wo we uje mi tumo me to. Baba de we could go. You go ya do me. Wo ga me tiri ka to. Hey wa go na wa you know when no. Wo ke aka ma mi tiri ato we na. Even no man, yes, papa. The man in the market. No man, no worry, no worry about it. We will walk away from matter. Why can we wear fire? I want one I can women who will go quiet. Yes, one of Papa. Yes, one of Buddha. How do we mind? They don't want to be king. Why are you? Do you know your remember? They got time. They don't want to. No matter. What can you have to moon? Anyway, I'm going to go. Even though Mamma line in it. I am more. How are you? Why, yeah, you where I can't move. Why not? But we can't do me, you to do me. Say bye. Papa, we worry. Papa, Lolo. I get the offer of Wana. Man, you were. Ah, I have a new piazza. Don't want Now, young women, I have you, man. Do my letter second come you. I bought that, yeah. Now, go outside. There you go. Walking here and we go on the video. Or you can go on the video, come my way, you go up by the one. Me no me go live with me, Kaka. Or where you go boarding in no council, you go away a ring, a key. And I don't make you go to Jenna move. Yes, sir. A boy with your man. Oh, no water, all to the mother for a baby. Where is it? Where could you go? Where is it? Where you will born in a park, but where the same row, Buddha, here over with VP. I told him. Okay, I'm talking. Are they going to Kenya? Okay. I will body your fair friend. I give money and I've won the guy, and I ask guy now. Mama, I are you there? Don't know when to go. Dimmer, when I walk about talking about where video. Nay, when the boy be on my head. Then the boy boom head. Oh, when you are going to walk to it. What told it? Yaso Dolly. Oh, Rosaro. Yaso Dolly. Then you go. Then you go to where do the enemy. Here you go. Look in the wall. I'm not carrying.
O me ke ri ayi. Ya ri ele. Ihe ke tibiri ele ele. Do ko ji ara jo gun yare. Ke ke tibiri na wo o ya ri ki me kuma ni. Yi gba mi ni ya ri e. O ko ma gba me wo lo ni wo. Mo ki ke. Super uwe ka mo ka me gwe le ga to ri mother for him. Koko ato ne no we don't want to ne. O ke no te mata mother for him. No ka ma we gwe I comfort me ni ani no kala se ni go geri ahia o. Ma me abo de. Ma bo de. So pa go ni le go me o. Ni we hia le wo. O ko no ke gi me. No wa ke ya. Ga di o ma ga di. Ni ya ni wo mi ani no. E ba we tai o fi ogbeyi. Ota. Ota be na ya je. Ba o se le fi so ma break la nka. Very important. No, me ke akia, me ka van wan. We are van we na ni ni. Ni ari ru mi ni we akia. Da we la se vai gbo ya mi kan kan. Mo le no ya ni la akia. Ta bo wo ni la. Ife we ma ije lo ko. Ama wa bu abo de we ga gwan we ri o. We ga Wow. Ọmọ mi. Lẹ́sà. Yo, mo ní amadi pé mala mati. Amadi not me. Ije wa fi yan wo wa. Wọ́n wẹ̀ yìí. Na so what is je amadi na wa ko wa ro to pé mo ti le la. Ije mi o, ije mi. Ije ni go me, ije ni. Ko je. Ewo, ki me go e ma. No kwa ko ma ti ma di lare. Ya ko le ko ba e na. Iyo sa mi o, kwa kwa ya. Kwa kwa ya. No be shame o. Salo ko ni joba e na. E ko mi jeje no ke ko mi si. E o salo o. Ije. E ba me ko yo o, me gwa ko be e o ti ba o. Me ri ko wa. Wọ́n ti rìn gírò kọ̀ mí sí àwọn. Ko warrior. Ẹgbẹ́ ìwọ́ mẹ́wàá wí ní yẹn gárí ìbọ́ kàn án ní yẹn gá mú igá ní kẹnu dọ̀ mẹ́ẹ̀dẹ́ ka yẹ̀yẹ̀ yẹn mú mẹ́rì àná. Ije. Ẹ̀ náà wí ní ìdó bẹ́ẹ̀gì. Wine mi eyiwe no ma ni egwa una teme wete ya ka guys gba ni o wa bi oloko a ko ama ko awe we ti yan ni dolo eji keke ni adede Má mú ẹ̀rí ẹyọ nǹkan ni. Ya gbọ̀n bá ní ọkàn mú. Bẹ́ẹ̀ o wa iwa de fun ẹ̀yìn ló sí ẹ̀yìn. Wọ́n ti ẹ̀jẹ̀ ní ọ̀dà wọ̀rẹ́ tẹ́lẹ̀. Àwọn ọmọ ìlú wà mú tíá. wa ti yan ni dolo eji ni awa wo ye kegede awa do de yo o ge ba mi ti mo o de mo te ni eko wa lowo eko wa tutu ni eko wa ko de ko ji owo ama kiki gbejo ma kiki gbere no gbe ni le to da ma wo no bi age amati ko wa lowo e ni ko wa so na mi no ro eko ana buena tele la tia e to wa e mi yo ma e me ra o we be me fu be yo ni ya Ma ero wà ní. la o ga re bu ka ma se ma we ko yi ni we ko be ni ya ku we ko na la Ọmọ ya gbẹ̀gbọ́n ẹ̀ mà fi àmọ̀. Ya gbẹ̀gbọ́n wà rẹ̀ náà yẹ̀ sí ní ẹ̀ máa dé nà ọ́ sẹ̀tì ìhùnà ẹ̀ nà lè yí ẹ̀dẹ̀ bí ẹ̀ta lóṣù ọ̀wẹ̀ náà. we Ọ̀ sì mú. Wese sabo no me ni gwa lobo o sabo e we ni mo ma be ni be gugun wo pa gugun a ye be guwe gun ni be ri e ibu teme mi bi amo gi odu gbere Ọ̀wẹ̀ ni wese o ibi me Oyi. pako menia tamu wana yeye awuwa mi soto ma ete fe ki ni tamu wa so dana ye na mi ewe italegbe mi so pa nre do ge gbogbo ari obo kan yin me no ma gba ni ya yin me dan ya ni ro wa yin ye o wa na o wa bere ero
oni na pa no po geva no mo bo I balo me bi ho o anyo no won wa pa wo wie odo yo gason lagwa o wa pa wo ba son ede ma gbe ne e di ogwa da me do age egbunyi me ni e na ya to u da be me yare mana na afia ma ifi me so lo bonu ege ami ewe o ya leli wa e wanyo iyari opo ki o fi e ba e fi anyo odo ona won na wu ado ya pe me no ro wa eni mana pa ma eva na mi no ite o ni yata lo ma gbo iye ewe o ma se video ye oko ikatama we gaga we ma awi mo pano we aga we me ye hebili ha me wu me bi o ajugbo we ya e be ogwa mo body a awo jugbo ebe esuku inwina ya inwina mare we na wo hu we we aga we ma ye we mo we yi e do pade ebi ya fefefe ni lagbera ni odo kun wo ije whatever o ma understand the me whatever o ma understand the me why mi ogben so eri mi awe mi ide ba ya awe mi ni me na de ba yen we ni oriyan ari oto no na go e wan yan no ya de ba o da me nwe kankan tu sa won bo le koko ya de ba ni me na de ba yen we ya ni nia oriyan ori oto ogben so o gie oye ga ni na de ba baba nwe kankan we baba kan ya mo na yan fo oni se wa ya mo ma yan fo wa ga me awe no ya teme no ma odo ateme no ma you we who da we baba nwe kankan zingbe o woro kege ni ade ameta wa ebi me o wo zingbe ede ma won afo nenia heroic Kenya me la school ya ke school kpania ido ame nwina ge oteme ma inwina no be nwina nia heroic ima hin bi ari go nugwe ya agwe magba oge ne ni ma ziegbe oime ye wa owo do na kan mi ege kan weje okan mi ne okan mi ege kan we gege mi ne baba wu ege kan we ma we ado pa na udo mu mafia udo mu mafia oni se se bugbe bi ya ta aga ro pa mo rugwe igwa ro bodo yin ma ne mo do ari re me no azige school me no ije ma o mai severi ni me ro wo do bana amayi emi opa ememi ebo utobo we ade kankan ni baba no de gbeje kankan ni o ga de ne ori ari jo be vagunu e kwere mi opa imaga ma we yon si ama anyo ye baba yori oga anyo ye baba mo la ori ero me yori oga anyo ye obo la o wage gwi la o go ori ero me wu we le na wata ba owe nu ade kankan ne baba la o ni se baba like kankan oni se we kwe me nwa agwale Ah! no ya ba mi e we ni mi adene We aga dene bo wa gi jo ya nwu. Ni e mi na re po ki ojo. We de mi o pa o. Do ye na mi anyo gwe le ru gwe nwa re ru gwe me ge gbase. Here won ije here. O de ke ngwe awon anyo amoku. E dagbon we aje wa finish school ba ya iwa ya ro wodo. Ah mu gwe yo gwa. O won anyo ne o hin o ba so. E do pa ke mu e be bed fi o to man. Oni se. Ba mi kankan. Oni se me ya nu wata yin ni. E me ya nu wata. E ya la me ko. Uda wana megelege awo. Ma be mi opa ma. Ugwe no ro, we no wa ro. Ya we be ni ya pase we o be adami. O we pase me. Wa pas, una pase me. Se ma iye, ma do are. In fact, seki ma o me no hin do aye. Ije wu. Ugwa lo me yo. O ma we take yan le kan. Ga de ba ije le ba ina. Ije me gi le ba yo. Yo mo pe no ro gwa na, yo unta no ro gwa na. E ku we le ba yo. Ya kwere baba ya wa mudane mudia ya mwe ba re bukoni na wari yo ma agi be make na ri mwe ba re bukoni
Etwa ya mure ni. Ya mure. De kaka ge we so le pare. Ya mure eze yo e. My sister again. Amujema. That's what we're talking about. I'm going to go again. I'm going to fiance. Nani mami. A man, you know, see, no man, I'm going to Amadi. No man, I'm going to Amadi. Ah, then I go back over. Salo pari e no ya ko ga mi wo de no ri la ja ipolo se o no ru go ipolo se o salo bo agi ke ni e ke na ma le no de e be dere akwe e ma ibe mu e ya abi a de be ne do ni ki abi a ije na wo ni wa bi ya e ya wo wa bi ya e ri oga ogugwe na ji pari e yo ma ye be wu na salo pano la no gogo ni be wu na ya to ne le wa kan wa ko o pa iwa so sere so sori egboko be e de no ma gbe yebu de gbe na egwe me ni me na be set ni gbe o ke fa me o se me su meju o ye de egboko won omo e ka wo salo bo ara no bi ran ise aso wa we se iwe do We are talking about one ya. Ogo temi no le amadi. O te je be ko ni mu ya di owa ti an na do gba o re. Oda I have hospital mo le mafo. Ah. Mafo, me no su ni me no ki aize yo kwa. Ah. Pepe be me wa ki on be. No. Ewe ni tama. Ma kekele gba li ke we mwere. Da me wa so do je ve na me wa mi e bo ye lololo to iwa avie na mi gbo na de, ah. Ma no li ke me mwere. O conclude le wo yo wo ke amwe ade. He no wa mwere pa ike. O ye na me. Le o na ku mata ma wi wa no ni a. E me ta mo we na. E me ta na ma no li ke me mwere. Wo pa we re tu ka gun ezi o na we o ke amwere o ma li ke me mwere. Wa mwere no e mwere. Abetina e o dede pa no we ade ba mezi o wodo ba me yo ni ma igbaze o wodo ba me ezo lari ah imi ni di te o ya ki o be yo me gbe I onu we se na yo tun we no kun mi no e we se na. O tun we no kun yo we zi e ma me. Ezi e mi o be ro E de nu we no tun we akun mi ni mo fi ma ko ya. ah o ya mata be ri ah When we are telling we are back the name you make, but I am going to no phone. If no doctor will reject it, only how you feel. o fe be ti o sa lo bo o fe na mo me na fe emi me na ko na na fe He both van no. We no time, I both van no. He bought by where we no more idea, man. No do I stay around the kid, Abi? e kai O de no give an one again. Where why more idea, man. I dig on Nagi woo. But he I want to we ani ta wo ma agwo egwu ah we igbon go do we de ona igwu we o no gwu ah we not taking her. abete we no taje yo ni egwu emi ni we a o gori oni we de ba mi aleru no fe no ni ah na wa ita we no ru egwu abi oni opo mo pe pa ni ji me o be ro Mama, we no do I stay man egbe kera egbe ara no ti ari edo ori o ije me do
Again, no do ya stay there when I do no hinga. Yeah. Omi ba nya, ime gai. Ime nya maka. Ime gai, where you ba? Ma yari ba go kwana. Ke mana be mie yin, be mie. Na me aga no na aro. Oto na kwa ka na ara gbon. Amagun enwe ni wonu bode o. O ma ebu, gbe na gbe ga na aro, yera gbon ni ha. Ego na agbugi awe onita. Amagun enwe ni wonu bode, mo hi ya aro gin ni ayi na. Elu kai na. Ma elu kai. Ode o ware wa no amade. Mwere. Wese na ni wese. Na we atasi. O awo mo ri o wi ko bo me la pe ni me la ha. Na veri a o yo, o ka veri eme. O bo me ya gbaza. O ka ni. E wona me na ko we sin ka bi no e. E wona me na ko we sin e wo nu ta. Ona mo go to ya kwa. Na me gi mwezore, ege ya gui. Ori iro na egu. E mwezore. Mi ya ye zoto a. Wonu yo ya o. Mi ya ye zoto a. Wonu yo ya o. Wese na me. Yo wait na ni mwere. Ori o la me egbe u support me ni mwere. Quality do amwe ade. Do mwe ku a. Egiagi. Madina. Egiagi. Ye, we me ya be me o Madina. Ona gi hospital. Roda, o hospital have you na e mole me. Mi mebe e wo de bali mebe jo. Ha? Ona gbe da hospital na a gwale bi no re bona. Iye. Hospital ni wa giaso do. Mami o pe ani no re odun o e do. Ute so deki wa e obe o ma wa. Era mo wi e. No that is okpeki. No ru o e do. Ma era mo wi e. Ute so No ro peki. Ugun e fi agbe. We abero saho no te ka wo saho ga fere mi ame no lagbera. O pe ani wa ri ukun na saho na wa fe. Me mi o no din wa san yo san re. Won ne. Aje ba. Odo awa mo ari na be lukun edo na be no ji e. Ja wa ze ki da wa mo ahian. O te sa ko bi ya ko ahian. O pe ani ukun e fi agbe. No we ata ni de we wa agbo wa. Ri kai. Wo ta wa ya si wa. Wa pala wa iso wa. Ni oda fun. We ogboru wa te ye wa ko e wa se o da. Ni we gbe mi ade. Akoko do ari ore. Oma era mo bi. If na azegi e uno. Maka wa kiane. Aga ri seva. De go ri we ni ado agba ore wo wa. Oma. De go ri wo ma na wa mwere. Abi mo ya kian. Mama kina we no fo. If na azegi e uno. Pe ani hi agbo kun e fi agbe. E ta bata. Mo go ni e to sa lo bo me pe ani aye. Kakabo. Wa mo ahian. O da lo pa ga mami zegwe. Ni da ni kun mi. Iye oni se ere mo gbe aseti we. We so do. Lo wo to pe oba pe wa ni lo ye ba. Ami ere ni ana. Amadi ogbo, amadi eke. Iye oni se ere mo wi e oga seti we. Wa gbe aso do e. Ide. Feko. Ya mi wa boda. Ya mi wa boda. Ye no ho. Mara yo wa ku e. Ma ko. Yo se oni se. E va ya wona. Wa ku wa Okay, mama, what is it? Hey, that's ya. I'm not quite. DJ, Gagay. Oh, go here. Oh, Yabu. Oh, You get me, what I you imagine no day. Now, when you want me, I want you to tell me. Yeah, I can't have quit. Yo. no, the TV I said,
Wa fi ba da fi ba la po ya mo gbo yangun megbe o wa de ba bi me mo bo o yu gbo o ya gun me win na ma ya bele re mo na ma bele re e bi o ri mo pa ko be ma be eye won e mo ri on ni yeye agbo a be na mo e wa je e no ji me wo ni e ti mi ami wa no mi ni ri fo kedera de iwe ani da ti o me ti e no yi ọmọ rẹ nínú owó rẹ ń bẹ̀rẹ̀ jẹ́ sísan sí ìyá lẹ́sọ̀ wá rẹ̀ ìyá gọ́ọ̀lì rẹ̀ ń kẹ́ ẹ̀ ọmọ ọmọ wẹ́sẹ̀ gẹ́fà rẹ̀ wẹ́sẹ̀ gbọ́ rẹ̀ sí ọ kọ́ ibi ẹ̀ka ní ìdó o. ìfẹ́ náà tó wá gbé tẹ̀lé. arọ́wà létí á mẹ́nà o. Sarò co. Vabbè. Ok. Co. Ya voi me voi. Devo anche fare. Ya. Voi me voi. O we wa ye bi ebe na. Igbe ya gele po. Inu ogo. Na na ta ki gbe gbo o ma gbe gele po ime. Voi me voi. Ina ya fi la bi fe na ya fe. Ya wa si weto. Ori bole. Lo majo. Oni atama. Meeting ma je no de. Ma re le so wa. Wala ko meeting. Meeting o ma je no de. Wala le so wa. A ye baba agbe wona. Ma re election. My election ma hina ni ya. Ya ro le ma. Iwine kun. Ime ke yori. O we na. Ya pari ko ni. Ena we ni ke ya bi azuzu ke to ma gbo ni ari won ya. Do gunu po ya ri o. De na pe ya ri o. Do na mu po ya ri o. We na wa ye do so gi avana. Ne de ge wa kana. Na. Eni kiri. Ekino wa be tofu we na we. Oni no we mi wa be bi ekino so ya bi. No fi we na. Ima be jiri mi na ni la wo. Ba we mi na pa gen ma be ba jiri. Wo baba ma yo dugbo. Owo se re won fi ko. E se ro no na. Wa excuse me, se ro. Oma. E se ro. Ma wo mi le se ro. Oma. Ugba wo mi mero wa. Oga be ka ma ri se mana. Wa wo le baba agbo wa. Ore mi ti wa ni. Ke no gbon ke no mo. Wi ya to. Ro ko mu pa ni. Wa go tori we je. Owo kan ni are. Ya ta ma ga no do. O ma ti re wo ta ma. O da ku gboro o le lai o gbe ra ku e fi o lori o mi o e. O ro mi na bi o ro ma. O ma ka we owo me na ge si ro. Ese are ne ta se si ro. Na ti quality to ro. Ọrụ agbo o zesi nọrọ o gbura mi kita na ya zesi ya. Idebo. Wọ́n lọ bí ẹ̀ka ìlọ ìdè wá bí ẹ̀wọ́n ní láwa tàfi àgbè ọ̀rẹ́ ẹ̀kọ́ là wá. Idebo yàn. Adéèrè èké náà yà bí kùzù. Bí àmì yàn lé nílẹ̀ wọn yà. Ìná ẹ̀ ó wọ ẹ̀. Mo ní dé fún àwùjọ èyí ọ̀fìyà.
Mama Ijugbo. Mama Ijugbo na ira na we akwo heke. Akwe mai here. Iji ije ariba se fi ano e ka kwo no. Ma wa koko wa bi nínú Ijugbo. Wa pa wa ke ya wa agbeya abi ke ora we mase. Ona mase. Iyo tu wa jo wa ho ije ari no o wi anju. Gbe mi na se ogun ma otale. Mo ta ma. Ore ba ya no ya so do ni otale. Ko. Ana no na wa te ja so nyeme. Gebe Imi ma na ndo ne mgbe we rere. gbe ije to tayo wa. E mo pa iro wa ti me be pa iwa re ba we ma mi o ma. Wo ri ze no wa na mudia. No. E wa ta ide mudia. Na yako yo ya we o ya ne o yo e omo yo ne gbe na Iyo ri no fi wo. Ma wa mi re ya o yo. ni awa ya ma e wa o na Ko so le nu ma me me do tana. Wa na me. Do ade o buje be mo en. Afie adowe kakana na be joy. So we tell na when na ni law ma gwere ni na wo. Tetero ha ya ko we ya mu mata na dina and the problem pan me wa me with you we ni you we me me ko boring yourself ye mu gbo no we mu ne kere gwe na wa we ga jo le do pa wa we fo pa igwe wa mu gbo o wa yi gede gbe aso wa bo a me iwi wa ya mu gbo a o we wa mu gbo gbaragbari olugba ti ya nwina wa na ya ti gwe okay agwe nwina nwina do fo imi a suggest ikime na wa gwaligo le gero wa the job ya nwina O beta se na me so papa na ai ke me wa gwaligo le gere ni no ya le job. Gwe bi mu na bo ni. Kiri ma nwina kiri job nwina agwari job wa nwina pa ni ana gere ya okay ma nwina ke wa se araba ni job we 300 naira a job we for a job we 500 naira eti my shot ka wa mo job wa mo ya wa very job pa Na me la o gwe mu no ri oni ni a o gwe mu na gwe mo ri na ya nwina so papa no ki ma ka be epe ne na ibe no ibe keri wo. eri ka re bona ti me o ga fa ki o Marovio. o be we ki ni ayi me nwina ni la so po gbe me ori gbe me Ma wo bo gbe we na ni. eri gbe time na we aluge ki iwo ri ona ya nwina ugbonu we nwina ni no we gbe ni no funa funi don no gbe don lo gbogbo de ime Na me mata o gezo. mata na you walk you were Iyo me mu re je me ma ge mere. Ma ya wa gu we gbon ye ki o be. Egbe gwo mi maybe na gu we gbon aye. Wa we ni ya gu we gbon aye. Ki ma win na wa ke be ya fi job. An go kere akin e be lo. Ne ni go na ta na e mo be zo ya. Wo zo a. we shot nya me na Ma shati nya we. Shati nya we na ye la o. my honor I fe ko gwi me gun I shot nya I ko gun me gun na mo don da for no the way you wa mo keke no kai me no se o ba shot nya me de if na ka tie the yin or ya tie do fear we I dey do my thing my way ama akwe wo ye Yo pa fi o. ma jo Ese oge ni awa yore ogi sapa ni. Ogi se apa ni. iye le we gene iye te iye te gbo da ya ku jo wi na o ke pa ke mo ta na Mata e go do na ni. Emi ni te na wa oge ni we yore ti mo gbe we ya o re oge an ogi se. ba la ro ake aka ni ra ne wo wa da ma di ju awe le wo do Ole. Oma. Ide ya se always giver. Do ni ya we o kan fi kure. Ya se ba. Ide ba na. Na me re won ge oge ni we pa na bi na fi ku de do bi. Ma bi no kian we ave aje ba se pe. O we ka ma uto.
We may no can work Gi ere to ta ibama ka ma ga spoke va ka fi kure. Ona ki unre gwe no ki uru ta ma. Okay, ye ki jo a. ma we no Eh, ijo ka ma gwe ni e to ta. No me ki ne jo. I to ta me. ma we no ejo. Ma we no ejo. We wa jo rere. Ya wa be fi kure bi okere yo to le le awu popa na enwe gbera popa. Wọ́n yà ju gbogbo àpò ìlà wọn. Èmi wá wáyà dé satellite lórí ààrẹ rẹ̀. Ọmọ ẹ̀sọ́ fún mi. Bàbá wọ̀ wọn. La lè bá yé àrẹ yàrá ìbá yé. Ìyàdí ẹ̀bà kìíní yóò ní gẹ́gẹ́ bí táwọn àyè. Ìwọ̀n náà, ojú ìgbọ́n ṣe wà ní. Wà control. Ọmọ ẹ̀dẹ́bẹ̀ mi ló bọ̀ yìí. Ọmọ ẹ̀dẹ́bẹ̀ mi ló bọ̀ yìí. Mbàtàlá ìwé dé Kọ́lọ́nyà wa, head of the house ìdè. Yàtà mi ṣe mi jẹ́ mọ̀ pa tó bọ̀ ìfú ẹ̀ ọ̀wà fún àwọn ọ̀hún ẹni kó nọ wá èmi ẹ̀rọ wọ́n mi ní àwọ̀ ẹ̀dẹ̀ máa yà fún ẹ̀ àti ìwé ẹnu lílé máa rí wọ́ dẹ́ ẹ pẹ́pẹ́ pé báwo èmi ẹ̀rí ó bèrè àrí òwà wọn ìdí àwẹ̀ wẹ́sẹ̀ ló máa rẹ́ dọ́tà máa mẹ́ bá yẹ́ mi náà tá máa mẹ́ yẹ́ mi ọgọ́ ní pé àná ni mi yàjò dọ́sẹ̀ ni ẹ̀ kí yé bá wa gbọ̀n wẹ́sẹ̀ òbẹ̀gẹ̀ ọ̀bí ẹ̀ ni à ọ̀bí ẹ̀rú dọ̀rí pé àná rikpi ane na di gbo wese ko we modo awa ma o tege yin ni amere bi boto agba ya fule ya isa lo bo wese o wa ya re na so pa akọ wa yi leju iye enwi na kere me wi na ba na Ijo wo me so Yàrá yóò gbọ́ rí nínú ìwé mọ́rí ọ̀. Ibi àwọn ya gún àwọn ẹ̀mí. ẹ ti wẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé a. Sẹ̀yọ̀ yìí. Bọ́ wà wá yà. Wéwo. Àjọwọ̀. Amọ̀nyọ̀ ìwádìí. Bàbá dọ́mù. Ẹ ìmọ̀ ọ̀dà sọ̀rọ̀ mọ́kẹ́lẹ́. Amọ̀nyọ̀ mú tuntun tẹ̀bù wà ní amú yẹn. Amọ̀nyọ̀ mẹ́kúnmẹ́. Wọ́n wá yàn ẹ́ à. Ìmọ̀ mú wọ́n mọ̀ jìjì. Mi má bẹ́ẹ̀ bá o. Ewu sì ni máa rẹ̀. Mama ye ibe kiri mu eji. Amọ̀nyọ̀ mẹ́kúnmẹ́. Amọ̀nyọ̀ mẹ́kúnmẹ́. Sọ̀rọ̀ wọ́n wá ní àyẹ̀rí wọ́n. Wọ́n kà mẹ́ kàkàkà. Jọ̀bọ̀. Ọmọ à. Anyi baba ya yawo. Ìmọ̀ mú nàní. Amọ̀nyọ̀ mẹ́kúnmẹ́. Wúwa mú àyàn wà yà mú bíẹ́. Wẹ́rẹ́ o, pẹ̀lú mọ́lá mi àyàn ni. Pẹ̀lú mọ́lá mi àyàn ni. Òun má rọ̀ pamọ́ òwò náà. Pẹ̀lú mọ́lá mi àyàn ni. Òwò náà tí a fi eré jọ yà jẹ́ sùtọ̀. Nami mẹ́rin sẹ́bẹ̀ di ọ̀nà àjọwọ́ bàbá máa ń yàn. Ike afẹ́rẹ́ jọ wá náà. Pẹ̀lú mọ́lá mi ọ̀gá jọ wá. Làó. Yóò wà mọ́ àyàn ẹ̀wà ya múlẹ̀ ní abẹ́ná pé mi. Ayi ya mwenye baba. E baba anyuge. Sáré ọdún wẹ̀mú la di á. Dọ́kùwẹ̀kùwẹ̀ nọ ìwé kankan. Mọ̀nà tó yà wọ́n yàn wọ́n mẹ́. Nami máa mú mi námi kú mi. Òun ni máa gbà ló wà ní àyìnbó ọ̀nà wẹ̀ bá. Ṣé mi námi kú wàhálà. Ìtàmùwọ̀lì afẹ́rẹ́ yìí wá náà o. I go burn this house. Sáré ọdún wẹ̀mú la di á. Onímọ̀ bá wí wà ní. Mẹ́fẹ́ wẹ̀ nọ ni. Máa wọ̀ bá wí wà ní. Àmọ́ ìkàkà wà. Ìmáàmù. Bẹ̀rẹ̀ máa ń lọ́gẹ̀ kàkà ni. Bẹ̀rẹ̀ máa ń lọ́gẹ̀ àjọ̀wẹ́ ni. Yà afẹ́rẹ́ yìí wá náà. I go burn this house. Rùdé kàkà wà ìfẹ́rẹ́ yóò wá. Ogwa dùn ẹ̀ bàbá kàkà. Wọ́n yà wá àbí ìjọba náà wùkú. Ogwa rẹ̀ bá. Wà máa yé bàbá náà. Bẹ́ẹ̀ mú ìhẹ́ yóò wá náà. Yẹ máa mẹ̀ wọ́n ní ra kegù. Ìgá àrẹ bá. Wẹ̀rù mi mẹ́rin mẹ́kẹ́ wù. Ìyàn mẹ́ wọ́n ní ra kegù. Wẹ́ ti fẹ́ bọ́ wẹ̀rù mi mẹ́rin. Dẹ́dẹ́ ní ra wọ́ ẹ̀dẹ́rì ọjí. Ẹ̀dẹ́rì mẹ́kú ẹ̀dẹ́rì ọ̀. Wẹ́gá rẹ̀ bá. Ẹ̀gá rí mẹ́rin àkùpẹ̀ mú ìwọ̀ òun dẹ̀. Mú ìgò yọ̀ mọ̀ òun nẹ̀. Mú ìwọ̀ òun. Ẹ̀ẹ́dà
mú me yo we kegbe na abeg. Baba be bi me le re ni ra ke wo. Do I want you to Why get you one? Why many chana? Why get Papa Gio? Thank you. Oh, why can't see that? If you don't see that, you wanna. The man not going any. You know why can't give us to? I want. Who die? Baba Gu me wana sobo. Bame kankan. You want to? Eh, Baba. Why get Baba? Why get Baba Gu? What is that? Sarah. Oh, Sarah. Baba. What do you want? Baba. Me kankan wa me. Baba me kankan. May I take you one now without me, my woman? Huh? I can't tell the house. No. You and my FR rent. Oh, Baba. Imaka we yo. No, I don't give one. This is how we are. Sarah, you not give me a bit. Sarah, Imamu. I said, they see you. I know. Imamu. Sarah do we mu la dia. Yo ba we me anwa. Sarah do mu la dia. Egbe na mi ya wa bo me. Oh, Sarah do ma nyo me. Yo ba me kaka. Sarah do ma nyo me. Sarah do we mu la dia. Iya wa we baba o gba bi e wo wa. Sarah. Baba Imamu. Na me kun mi. Everybody stand up. Everybody stand up. Sarah do we mu boya mu re. Sarah. Ni ma idi. Sarah ma nyo me. Baba. Imamu. Na me la o ko Sarah la ma nyo me. la o. Bulu Sarah ma nyo me. Bulu Sarah ma nyo me. Papa. Bulu ma nyo me Sarah. Baba Imamu. Sarah ma nyo me. Imamu. Abu Imamu na. Na me Hey! Baba. Hey! Oh, buja. Buja agbapo a. Egbe no. Go ahead, Baba. Sarah was the women I mo la ja sin ha. Wa mo la jeru gbe ajo ja mesi ame na ko mi ji. Na me la pagbe bo to la pagbe. Wa ko me to emu ye ti to emu. Wa mo egwere na. Baba ye ke ma na mi egwe. Okagbe almost a matter now. Sarah. Adioge otegbe. Na me la o. Ya ka ma gumu egboto. Na me la o ma mo egboto o ma. Baba, imwe kaka go ene na. Ekenu mu ayu mate on. Ye gi ma o. Adioge otegbe ya ka mu egboto. La o na. Imamu egboto. Baba, ije egege dari go we wo pa. Baba, ari oliya. La o na me la o. Egbe de babuzo. Wo ga gbo na de o ma mu egboto. Baba ma gbe na ta. Iye. Imamu Baba O ma mu egboto. O ma mu egboto. Ga. Me ma ni me But ni. mata o ma mu egboto. Me Wo ma ni ga gbegbe me na. ni me Italia. Me ma mu egboto. La o na ni pegbe la o gugu. E ki an to ba we be mi an Baba. ni Iya kwa le kaka we go e. Imamu we gboto. Wa mi ebi mu Baba gboto. O ma mu egboto. Mata ma gbe na ta na mi la o ma mu egboto la o. Sarah. Gbagbe na mi. Sarah. 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 Gumeto mu. We dori o boba me ti to mu ro me. Go ka fo we ra me yo. Owo la wo. Sarah, o mu egboto ba mu egboto. La wo Baba. Baba. La o ma mu egboto. La o Baba. La o. Ejo be gbe awo gbe gbe ya mo le. Won ni wo si oku na re. Sarah wo si oku wo si ame no ka jo. Ada anyona. Ni afian wa. Gemne. Ne. Eri anyona force. Wa ge. Baba. Eri anyona force. Baba eri o te Jesus won pa no ise tune. O beg we. Atu beg je kan ni amu me fie me. Igwa lo kweru gwa be gbe won ni a. Be yin amu me fie me. Me ye na ya de kakan. Wo se kere wo. Baba. Afọ egbe. Baba, yeah, Gba ima kakan na won na. Wa gogo yo, o ye na pe we ye gbogbo. Wa gba anwe kakan. Iye wa atagbe mo wa dewe. Uyo bo swa ere. So we no ja egbe. Anything make you for me for this house. No be lie o. Na this one no. Baba. Ija wa gbon mo wa dewe no kwa. Ewe ni di gba sewe. Kala no ka ya sa do ya ni me. Ije ka no he lo. Baba se hele de. Na le ko pia no bi an le do ye gbo gbe re o na ni se na.
mawa. Iwaju do ne do ni ne bam. Do mo e do. Una baba. Odoge man ni no wa bobo jugbo ni. Eno ro dunu gbo do. Eno ro dunu gbo amaso. Dabe odo ni na wa go na. Ogwa. O ma wu we say ba de gi go. Yeah. We jere wa na je ni wa gbe pada. O ye ke we bori. Vieni no gbe. Ore. Iya wa le odo na dabe we dabe o. Gbe ni ke mi ho yan wa go. Iya wa le kutukutu odo. Wo ma gbe. Iye. Oda na aya ka be. Wa na o ya wa jo. Tete come. O we ni mi na jugbo na we to o wa je mi. Gbe. Ikini ga je wodo ni. Ege bi re ifofo a. Igbe e fa mi to de. Iyare na gbe we baba fi ya ni do se je do wo we baba kede. Ama le fu ni pa. E ko ni me. E wu gbe si wa ge te igbe na wa je mi na. Wọ́n gbé hàn. We la ki aje we bo. E ka ke so ya ri lo ya. Aka me yijobo. Uwadiae I get one Uwadiae look at Kaino. Pomo wa ruwa o wijobo e. Sawo no teme. Omi je mo kin ewe. Eme webu. Owe million. Awa ma ma ri webu iwo gbe. Ajo igai ro na. What you say for am igai? O igai nu ka wa me. Awa yo igai. Ama iho. Ama ma be do igai. No ria solo bois. O we me ni dawa doge. No ge gane. O yi. No ge ma be ga o sire yo. Eri ya me boy. E kuku e silo no yi ya. Solo bois we. Ya egbe o segeme ya we. Mi ame o ke ma je we bu. Ni wa ke wona pa. Ke ibu na pa. Iri tan. Iri edo. Ya we da. Yani we di tan no wa. Yani we ku. No pa. Ya we to pa kan. Ta ko pa. Ibo be ko. Ke ma je we bu. We se we bu ayere no je we bu ya fe. Gbigbo na we mene. Oni di yu akunu pa. Bina ya mo me wa na. Do ko no se pa bi me je me mo gbe ni. O wa se yin pa ma. Pa so wa. Mi awa we pa o. To lo ke si ya na. O ka me. Me to ni le so pele me na. Bo na wa me pa go mi pa. O ka me. Ya sa me won. Mo ke no guju gbe ba na. Ni te pa o. De won we ja won. Ye ma na. Sa ma ni o je mo bo. Ka ya sa me won. Me pare ta we pa. Ka je. No. Ovena wa twa. Ai tari o wa gin gbe. Ṣé ìkàbí àmì yàn dúró èrè rẹ̀ dẹ́kì ìwà àfihàn yọ jẹ́ ìwẹ́ dómi iná wẹ yóò nẹ̀ nàmàdé àrí ẹ̀dùn lọ́yà sọ́yìn lórí dá ìgbé náà wá ajé kí me wa le won na wa ke gbo mo wa le won na wa le do ki o ko ba na le won do vi gwe ina esun abele vi gwe yin wa le ari gwo wa le do won o wa le do ki ejo ma vi gwe a me o no ri edo no bo ali win na so e do o ya we win na ni pa me me wo e to da ma won ewe to fo wesu e ma ta wo wa ta kakabo ewe no wa ta won ere no so pa amadi fe ti pa wa na re no ga ri edo o fi mo pa yi mo Je. Neru wa ya wo. Mama Madi ogba ti oye mi kere wo na. O gbo ni gbe Amadi oze. Yo wa ri. A gbo o, a kun e o, a keri o Amadi no. Yan o bo me, yan o we me, yan o da fun me. Yan e re yan hun me. Me ya me ti ko e. Amadi ari edo no pa si mi aye. Amadi ga pa ira wo. Owo je o ze de wo we te mu wu ni je gumeta ma won Amadi na pari edoban ona do so enwina we do ra togi wina we do ona mi go ban do bo wa no ko fi ma gbugbe ari edo igwe na mama wa aje kin ade my land you said ni ma je na ni ma na ro gwe ke na ojo gwe a o gwe like e o se mi na gwe na Amadi ari edo no ya gbo le emi agbon we do ni ma ya wa ari gwe ma Emi
amadi apa imijobo. Amijobo. Imijobo amadi apa. Amadi o Ariona. Amadi o Ariona. Don ni kenga tie. Ma egbe kan kenga gun. Ije. Ni me bere bo amadi napa. Nenu gbonugbe wa suso no eni gbiyangu we gbogbo. Aya vivieka no ogwe mawina. Mi aye veri gonugbe. Iteju oseke evai haina ya fugai. Ya mi gori enu. Won ya. Ya mi gori enu. Mi ya gbogbo. O dari ma yare manaje eje me. Eye ni me be ko. Eje me. Mi oluwa murina. Ka ko e ma o ne amadi pase. Je, o wa like o man like e me we sta wa gbon yo kankan. Ori mere do nisin. Won ni. Me me awuja. Don't know who you do. I do. So ba mere wa. Je ge ari edo. Lo ba mere wa. Ge ari edo. Me wa yo bo ba ge ari edo. No na me ari edo no la igwere. Ki ge gbe yi si na. Wa ki o mi dan dan. Omo, Ge ti gbe. o deri de ni ge ta na. O deri yo we ri me o ni amu